Ibrahim kú ọdún ó máa kú ìyẹ̀dùn ọlọ́dún mọ́dún bọ́dún bá ti dé. Adewale o Ibrahim ọmọ Badmus àṣeyí ṣàmọ́dún ọdún ọlá ọdún owó ló máa bá wọn ṣe bọ́rẹ̀ rẹ̀ kan olólùfẹ́ rẹ̀ ìyàwó rẹ̀ Adéọlá Modinat Badmus ló ní wọ́n máa perí rẹ̀ gbèjègbèjọ ọmọ wọn nílùú Abẹ́òkúta ni mò ń perí yẹn. Adéọlá ló ní wọ́n pìyẹ́ bí ológun ẹ̀rọ ó ní pìyẹ́ bí ọlọ́gbọ́n ìwọ̀fà ó ṣọdún ọdún èyí ọdún ayọ̀ ló máa bá wọn ṣe ṣọwádìílé àwọn bàbá tó bí ẹ lọ́mọ ọmọ olówó òdùrú nìyẹn o ọmọ ajíbọ́sí òdùrú á máa sọ̀rọ̀ gbìmọ̀ nílé àwọn bàbá tó bí ẹ lọ́mọ abímọ lówù alákọ̀ọ́ni àbábo èwo ni ó yí dàgbà tí ó ṣe bí sí ní òwú lábẹ́rin jò dúró ọmọ sọ̀rọ̀ gbìmọ̀ lówù lọ tàkẹ́ oró tó yẹ èrògbò èrò tí ń lọ sówù mo ní ẹ̀pẹ̀yìndà òwú lẹ́ ń lọ tẹ́rìn wọ́n ń bírí dá wọ́n dárí kú. Adéwálé o èmi ò màmá rẹ̀ yan nílùú bàbá tó bí ẹ lọ́mọ gbogbo wọn ló dára bí egbin gbéwúrẹ́ bá burẹ́ wà nílùú Òwu ẹbọ ni bàbá yín fi ṣe bágùtàn bọlọjọ bá burẹ́ wà nílùú Òwu mo lẹ́bọ ni bàbá yín fi ṣe tó bá ṣodídé èèyàn ló burẹ́ wà nílùú Òwu ọ̀rọ̀ ní yóò gbé lọ nílé òdúró ọmọ ajíbọ́sí ọmọ òsì òyàgàn wòmúwòmù lòrò òkè àgbà tó ṣe wòmúwòmù tó ṣe wòmúwòmù ó ṣòro ọjà nílé òdúró ọmọ ajíbọ́sí ọmọ òsì òyàgàn òwú èjà wọn ẹ̀rọ̀rọ̀ àwí ìmẹ́nu kúrò ní tòwú nílé òdúró ọmọ ajíbọ́sí ọmọ òsì òyàgàn ọ̀kàrẹ̀ láyé o Adéwálé o ṣọdún ọdún èyí ọdún ayọ̀ ló máa bá wọn ṣe òwú lákọ̀dá o bẹ́ẹ̀ dòwú ẹ béèrè wò.